Àwọn àyà tó ń wọ orílẹ̀-èdè Cameroon ni àwọn àyà yìí wà ní alẹ́ ìgbéyàwó tí a máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n bí báyìí. Àwọn obìnrin wọn ni ẹ̀ ń wò tí wọ́n ń jó ní òhò ọmọlúàbí láti fi dá àwọn ẹbí ìyàwó lárayá. A rí nínú àwọn ọ̀rẹ́ ìyàwó tí wọ́n ń ṣe irú eléyìí láti fi dá ẹbí ìyàwó nínú dùn láti fi ṣe àṣekágbá pé ọmọ wọn rè ilé ọkọ. Wọ́n ń ṣe àṣà títí di òde òní nílùú Cameroon ni wọ́n ti ń ṣe àṣà yìí. Àwọn ṣe fídíò yìí láti bu àbùkù kún ẹ̀yà bí kò ṣe láti fi bí wọ́n ṣe ń ṣe nílé tiwa èèwọ̀ bòmíràn ní ilẹ̀ bòmí. Àwọn ẹ̀yà tí àwọn ìlú Cameroon ni àwọn ẹ̀yà yìí wà. Ẹ follow page mi fún wọn kọ̀tún mìíràn ojú tó lè yín rèé. Àwọn ẹ̀yà èdè àṣà àti ìṣepọ̀ ní abẹ́ ọ̀run. Ohun tó bá mọ̀ ló mọ̀, ohun tó bá mọ̀ ò mọ̀. Bí wọ́n sì ń ṣe ní apá ibìkan lórílẹ̀-èdè Cameroon náà ni òun wòye òun náà ló ti ń rí àwọn